wọ́n ní oríṣiríṣi orin la ní lórílẹ̀‐èdè nàìjíríà àti káàkiri gbogbo àgbáńlá ayé. Bá a ṣe ní orin fújì, la ní jùjú, a ní wéré, a ní àwúrèbe, a ní orin takasúfè hip hop àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ti sọ̀rọ̀ lórí oríṣiríṣi orin, pàápàá orin fújì. Lérò yìí, orin jùjú ìníkẹ́ ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, ẹ máa bá mi ká lọ. A fẹ́ ṣe àgbéyẹ̀wò àwọn ògbóǹtarìgì olórin jùjú káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti káàkiri gbogbo àgbáńlá ayé, ká wo àwọn tí wọ́n mókè jùlọ tá a bá ń sọ̀rọ̀ nípa orin jùjú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúgbajà ni wọ́n jẹ́ olórin jùjú káàkiri orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa. Ẹ jẹ́ ká gbójú wo àwọn bíi mélòó kan, ká wo bí wọ́n ṣe gbópọn sí, ká wo bí wọ́n ṣe lówó sí, ká wo bí wọ́n ṣe lọ́rọ̀ sí, ká wo bí wọ́n ṣe ń ṣe dáadáa sí. Tálẹ̀ yìí lè tọ́ka sí gẹ́gẹ́ bí gbajúgbajà olórin jùjú káàkiri àgbáńlá ayé. Ẹni àkọ́kọ́ eléyìí tó jẹ́ pé ó làmìlaka jùlọ tá a bá ń sọ̀rọ̀ nípa orin jùjú lórílẹ̀‐èdè nàìjíríà, bó ṣe jẹ́ ìlú mọ̀ọ́ká tó, iye owó rẹ̀ tó ní, ìyẹn tá a mọ̀ sí NetWorth. Ní àkọ́kọ́ ni olóyè Sunday Adéníyì Adégẹyè tí gbogbo ayé mọ̀ sí King Sunny Adé KSA fúnra ẹ̀. King Sunny Adé ni wọ́n bí ní ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 1946, ìyẹn ni pé lọ́dún 2024 tá a wà nínú ẹ̀ yìí, Sunny Adé ó pé ẹni ọdún 78 years old. Nọ́mbà ẹni ni ìyẹn ni pé ipò àkọ́kọ́ ẹni KSA ló wà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn olórin jùjú káàkiri orílẹ̀-èdè nàìjíríà. Ọmọ bíbí ìpínlẹ̀ Ondo ní KSA. 1960 ni a ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ KSA káàkiri ìní ó ti làgbòrò já, tó sì jẹ́ pé orin rẹ̀ ó ti di gbajúgbajà. Ó kàwé fẹ́rẹ́fẹ́. Ọmọọba ni King Sunny Adé o, ọmọọba nílé ìyá, ọmọọba ni nílé bàbá. Tá a bá sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ondo, ó lówó, ó mọrin kọ, ó gbajúgbajà káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. Bákan náà ìní ó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àkọ́kọ́ eléyìí tó jẹ́ pé olórin tí wọ́n nominate ẹ̀ fún Grammy Award, ìyẹn ni pé àmì ẹ̀yẹ eléyìí tó gbajúgbajà jùlọ káàkiri àgbáńlá ayé. Tá a bá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń kọrin, King Sunny Adé ó kọ́ṣẹ́ orin yìí fẹ́rẹ́fẹ́ lọ́dọ̀ gbajúgbajà òṣèré sinimá ni eléyìí tó ti dolóògbé Moses Ọláìyá Bàbá Sàlá. Bákan náà ẹni King Sunny Adé ń ló wo àwòkọ́ṣe gbajúgbajà òǹkọrin jùjú ni tó ti dolóògbé, ìyẹn alàgbà Túndé Nightingale. Ó kọ́ṣẹ́ ní fẹ́rẹ́fẹ́ lọ́dọ̀ wọn náà. Àgbà òǹkọrin jùjú yìí ó ní iléeṣẹ́ rédíò ní ìpínlẹ̀ Ondo tó sì jẹ́ pé ó ń ṣe dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwo orin àti àwọn tracks eléyìí tí King Sunny Adé tó ti gbé jáde ló jẹ́ pé títí dọ̀la ìní ó sì ń jẹ́ gbajúgbajà káàkiri orílẹ̀-èdè nàìjíríà. Ẹbí ẹran ti jà fún mi, orí mi yé o jà fún mi, orísun iye àríyá rán mọ́ lọ́jà kó lọ rorí ọ̀ka orí náà wá. Merciful God. Samba Synchro System ọdún 1993 ló gbé jáde. Odu 1998 ló gbé jáde. Ẹ̀dìdé 1999 ló gbé jáde. 7 Degrees North 2000 ló gbé yẹn jáde. Tá a bá ń sọ̀rọ̀ nípa King Sunny Adé lásìkò yìí, NetWorth rẹ̀ yẹn ni pé iye owó eléyìí tí King Sunny Adé tó ní ní kẹlẹ̀ $55 million ni wọ́n pe NetWorth King Sunny Adé ní ọdún 2024 yìí. Ẹ̀yin náà ẹ ṣẹ́ sí náírà, ẹ̀mọ́ yìí tó jẹ́ King Sunny Adé gbajúgbajà olówó òǹkọrin jùjú ni. Ó ní nọ́mbà ẹni o. Ẹnì kejì olóyè Ebenezer Arẹ̀mílẹ́kún Àrẹ̀mú Ọlásùpọ̀ Òbí Fábíyì. Ọjọ́ 3 oṣù kẹrin ọdún 1942 ni wọ́n bí Ebenezer Òbí Fábíyì, ìyẹn ni pé lọ́dún 2024 tá a wà nínú ẹ̀ yìí. Ebenezer Òbí Fábíyì ó ti pé ẹni ọdún 82 years old. Kọ́lọ́mbà tú ọ̀dà bàbá ìlágbà kó pẹ́ láyé dáadáa. Ìlú Ìdọ̀gọ̀ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n bí Chief Commander Ebenezer Òbí Fábíyì sí, tó sì jẹ́ pé ọmọ ìlú Abẹ́òkúta ni bàbá rẹ̀ ṣe. Chief Commander Ebenezer Òbí Fábíyì ó kàwé ní fẹ́rẹ́fẹ́, bẹ́ẹ̀ náà ni ó kọ́ṣẹ́ orin fẹ́rẹ́fẹ́ lọ́dọ̀ Fatai Rolling Dollars olóògbé lásìkò tó ń bẹ láyé. International Brothers ló dá sílẹ̀ lọ́dún 1964, ó tó wá di Inter-Reformers ní early 70s. Ebenezer Òbí Fábíyì, Chief Commander Ebenezer Òbí, gbajúgbajà àti ìlúmọ̀ọ́ká olórin jùjú ni o lórílẹ̀-èdè nàìjíríà àti káàkiri àgbáńlá ayé. Ó ní ó ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀kejì o tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kọ orin jùjú jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Chief Commander Ebenezer Òbí Fábíyì ó fẹ́ ìyàwó tó sì jẹ́ pé ìyàwó rẹ̀ yìí
ìní olóògbé Lady Evangelist Juliana Obefabiyi ẹni tó dolóògbé ní ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2011. Ikú ìyàwó Obefabiyi àgbọ́sọgbánùgbà ni. Tá a bá ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi orin eléyìí tí Chief Commander Ebenezer Obefabiyi eléyìí tó ti gbé jáde kò ló ń ka ní o. Ọ̀pọ̀lọpọ̀ orin Obe làwọn èèyàn ìní wọ́n ń jẹ̀gbádùn rẹ̀ lásìkò yìí. Bó tẹ̀ jẹ́ pé Ebenezer Obefabiyi kò lè dìde kọrin mọ́, ṣùgbọ́n orí ìjókòó ìní bàbá yìí ń ló ti ń kọrin ìyẹn orin tó bá ṣe dandan fún un láti lọ rèé kọ lójú àgbo. Ọ̀pọ̀lọpọ̀ orin ní Chief Commander Ebenezer Obefabiyi ń ló kọ àwọn tracks lóríṣiríṣi tó sì jẹ́ pé àwọn èèyàn wọ́n ń jẹ̀gbádùn rẹ̀ dọ́là ọlọ́lá. Bẹ́bẹ̀ mi olúwa, olówó láyé mọ̀, ọdẹ tó ń ṣọ́ Elédùmarè lórí ẹ̀gún ló máa kú sí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìṣọ̀kan Nàìjíríà, ẹ̀ṣá máa mẹ̀lẹ́kì, Operation Feed the Nation, Operation Feed the Nation níjọba tún gbé dé, àìmásìkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. NetWorth ti Chief Commander Ebenezer Obefabiyi ìní wọ́n gbé sí $3.79 million. Ìní wọ́n pe NetWorth ti Chief Commander Ebenezer Obefabiyi. Olówó ni Ebenezer Obefabiyi ó dẹ̀ ń ṣe dáadáa. Ẹnì kẹta tó jẹ́ gbajúgbajà ìlúmọ̀ọ́ká òkọrin jùjú lórílẹ̀‐èdè àgbáńlá ayé àti lórílẹ̀‐èdè Nàìjíríà, Sir Shina Peters. 77 is a number. Olúwa Shina o. Olúwa Shina Àkànbí Peters ọmọ Pétérù ìní ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn tó sì jẹ́ pé ọdún 1958 ìní wọ́n bí Shina Peters sáyé o. 30 oṣù karùn-ún ọdún 1958 yẹn ni pé tá a bá kà á lé ní ìjẹta ìrìn ọdún 2024 táwa yìí, Sir Shina Peters ó ti pé ẹni ọdún mẹ́rìndínláàádọ́rin 66 years old. Ìní Shina Peters lọ́dún 2024 táwa nínú ẹ̀ yìí. Gbajúgbajà àti ìlúmọ̀ọ́ká òǹkọrin jùjú ni tí kò dẹ̀ sí gbẹnusọ̀n fún. Ó ní ó ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀kẹta ó tá a bá sọ̀rọ̀ nípa gbogbo àwọn tó ń kọrin jùjú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. Sir Shina Peters ó kàwé lóní fẹ́rẹ́fẹ́. Sir Shina Peters ó mọ jìtá, ó mọ̀ ta púpọ̀. Ó kọ́kọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ebenezer Obey Band. Lẹ́yìn tó kúrò ńbẹ̀ ó lọ rí darapọ̀ mọ́ Prince Adékúnlé tó sì jẹ́ pé wọ́n jọ ń ṣiṣẹ́ lájọṣepọ̀ kó tó wá di pé òun àti Ṣẹ́gun Adéwálé wọ́n jọ pawọ́pọ̀ dá ẹgbẹ́ òǹkọrin wọn sílẹ̀. Ọ̀gá méjì kò pẹ́ kò jìnnà ìní àwọn méjèèjì ìní wọ́n pínyà kó tó di pé Sir Shina Peters ó dá wà, Sir Shina Peters and his international band. Ọ̀pọ̀lọpọ̀ orin ni Sir Shina Peters ìní ó ti gbé jáde tó sì jẹ́ pé títí dọ̀la Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìní wọ́n ń jẹ ìgbádùn orin jùjú ni. Jẹ́rántí Afro-jùjú Shina Peters ìgbà tí wọ́n lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àti gbóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Afro-jùjú ọdún 1989 ló jáde. Ace ó jáde o, Shinamania ó jáde, ṣebí rántí Happy Hour, Splendor, Payback Time. NetWorth Sir Shina Peters ó jẹ́ $5 million gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde. Gbajúgbajà olórin jùjú ni Sir Shina Peters. Shina ọmọ Pétérù máa jayọ̀ ló bá lọ. Ẹnì kẹrin tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òǹkọrin jùjú ní orílẹ̀-èdè Nàìjíríà ìní Gentleman Délé Táíwò. Gbajúgbajà olórin jùjú ìní Délé Táíwò ń ṣe. Aṣíwájú Délé Táíwò ìní wọ́n bí sí ìlú Èkó ní nǹkan bí ọdún bíi 67 sẹ́yìn, 57 years old. Ìní Agogo Délé Táíwò ni ó ń ṣe lásìkò yìí. Gbajúgbajà olórin jùjú ni Délé Táíwò ìní ó jẹ́ pé ó kàwé tó sì jẹ́ pé ó tẹpá mọ́ iṣẹ́ rẹ̀ púpọ̀. Olórin jùjú ni Délé Táíwò tó sì jẹ́ pé kò sí gbẹnusọ̀n fún tá a bá ń sọ̀rọ̀ nípa orin jùjú. Délé Táíwò ọjọ́ rẹ̀ ó ti pẹ́ púpọ̀ nínú orin jùjú ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé gbogbo èèyàn ẹni wọ́n ń jẹ ìgbádùn orin Délé Táíwò àtòwọn àti Dayọ̀ Kújọ́rẹ̀ ẹni wọ́n jọ ń lògbà nígbà náà, ṣùgbọ́n àìsàn aláríwò ààrítọ́ lọ́jọ́ ṣe o. Dayọ̀ Kújọ́rẹ̀ ó ti jẹ́ pé Ọlọ́run ní nǹkan bí ọdún bíi 2 sẹ́yìn kọ́ àmì òkè kó bá ní tẹ́ sáfẹ́fẹ́ rẹ̀. Délé Táíwò gbajúgbajà olórin jùjú ni ó tó dẹ̀ ń ṣe dáadáa púpọ̀. Lára àwọn orin eléyìí tí Délé Táíwò eléyìí tó gbé jáde ìní Magic Moment, Funky Juju, Funky Juju, Délé Táíwò ríwá, Demonstration, Magic Moment àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí gbẹnusọ̀hún fún Délé Táíwò bó tẹ̀ jẹ́ pé Délé Táíwò kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò jẹ́ kí wọ́n mọ dúkìá òun àti bí owó òun ṣe tó. Síbẹ̀síbẹ̀ olówó ọlọ́rọ̀ ìní Délé Táíwò ń ló ń ṣe o. Kọ́lọ́run bá mi òkè kó tó ọba dàlágbà
kó ṣe àṣeyọrí tó pọ̀ dáadáa. ẹnì karùn-ún ẹni gbajúgbajà olórin jùjú ni tó jẹ́ pé ayé ń gbọ́ lásìkò yìí Abel Olúwafẹ́mi Dòsùnmú tí gbogbo ayé mọ̀ sí Mega 99. gbajúgbajà olórin jùjú ni Abel Olúwafẹ́mi Dòsùnmú tí gbogbo ayé mọ̀ sí Mega 99 ni wọ́n bí sí ìlú Òṣòdì ní ìpínlẹ̀ Èkó ní ó dín díẹ̀ ní 50 ọdún sẹ́yìn. Mega 99 ó ń ṣe dáadáa púpọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa gospel juju music lórílẹ̀‐èdè Nàìjíríà. kò ṣeé fọwọ́rọ́ tì sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ orin ìní Mega 99 ìní ó ti kọ. wọ́n ní NetWorth tí Mega 99 lásìkò yìí $500,000 ní ṣe o. Mega 99 ó ní irinṣẹ́ ńlá kan, irinṣẹ́ orí ni tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin náà ni wọ́n ń gbóṣù bàràbàǹdẹ̀ fún Mega 99 gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe dáadáa sí tá a bá ń sọ̀rọ̀ nípa orin jùjú ní orílẹ̀-èdè Nàìjíríà. ọ̀pọ̀lọpọ̀ àwo orin ìní Mega 99 ìní ó gbé jáde. tẹ́ ẹ̀ bá gbàgbé ó gbé ọ̀nà àrà jáde. bákan náà ìní ó gbé money ó gbé jáde o. bákan náà ìní ó gbé whip not, ẹ máa jó ẹ máa yọ̀, victory at last, fear not àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mega 99 kò sí gbẹ́ni sọ̀hún fún gbajúgbajà olórin jùjú ni. àwọn márààrún yìí ni aníkásáré mú wá sí ti gbọ́ yìí tá a bá ń sọ̀rọ̀ nípa bí àwọn olórin jùjú lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe jẹ́ gbajúgbajà sí. ẹni àkọ́kọ́ King Sunny Adé, ẹni kejì Ebenezer Obey Fábíyì, ẹni kẹta Shina Peters, ẹni kẹrin Délé Táíwò, ẹni karùn-ún Abel Dòsùnmú Mega 99. ẹ wo gbogbo ẹ̀yin olórin jùjú yìí náà lẹ́ẹ̀ máa lọ sọ wájú sí ẹ̀ nírẹ̀yìn láéláé fẹ́ àbàdà ẹ máa jayé ọlọ́ba yín lọ.